Ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ibẹ̀ mi ọmọ yín náà ni mọ̀nà ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala àtúmọ̀ àlá 08032983298. Ẹ̀yin ìyá wa ìwà wa gbọ́tùmọ̀ àlá yìí. Bàbá wa má dìlítì ẹ̀. Ilé tó tọ́ fẹ́ dìlítì ẹ̀. Oore wà ń bẹ̀. Tí èèyàn bá ń là láyé pé ọkọ téèyàn ti fẹ́ rí tá a ti kọ̀ sílẹ̀, ìyẹn tí wọ́n ń bá rẹ̀ yí pé òun kẹ́rù lọ ilé ẹni náà padà, àláì kí ìṣàlá tó dáa. Ẹni tó ti kọ̀yàn sílẹ̀ tẹ́lẹ̀, ẹni tá a ti kọ̀ sílẹ̀, àtúwá ń bára wa pé à ń kẹ́rù lọ ilé ẹni yẹn padà. Àlá yìí ó léwu díẹ̀. Àlá bẹ́ẹ̀ wọ́n máa fi ja èèyàn lógun ni. Ṣàǹgbọ́n mi yé? Ọ̀nà tí àlá yìí máa gbà wá pọ̀, ṣùgbọ́n a sọ díẹ̀ níbẹ̀ torípa àlè sọ gbogbo ẹ̀ tán. Ọ̀nà tọ́lọ́run máa gbà fi hàn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Obìnrin tí ń bá rẹ̀ pé òun kó padà lọ sílé ọkọ tóun ti fẹ́, tó bá jẹ́ pé arákùnrin yìí ìwà àti ẹ̀ tún jọ ń ríra, tó jẹ́ pé ẹ lè má ríra sáá, wọ́n máa fi ja obìnrin lógun tó fi jẹ́ pé kò ní rí ilé ọkọ gbé, ilé ọkọ míì tó bá lọ kò ní rí bẹ̀ gbé, àfi kó padà sọ́dọ̀ ọkọ tó ti kọ̀ ọ́ lẹ́yìn ení. Ẹlẹ́lẹ́ẹ̀kejì tí wọ́n bá fẹ́ fi ja obìnrin lógun, kò tiẹ̀ ní rẹ́ni pè é rárá, ojú kan náà ni wọ́n máa fi bá obìnrin jà. Àwọn ẹni ibi ọkùnrin burúkú wọ́n fi bá obìnrin jà débi wípé tàbí ogun ìdílé wọ́n fi bá obìnrin jà débi wípé yóò wà lójú kan náà ni, kódà kò ní rẹ́ni pè. Ẹni tí bíyàn náà ni wọ́n máa rí pé òun kó lọ lé rẹ̀, Ọlọ́run ò ní dá padà sẹ́yìn o. Tírú ẹni bẹ́ẹ̀ bá jẹ́ni tó lórí ọkùnrin tẹ́lẹ̀, wọn ò ní máa jẹ́yàn gidi ó rí pè mọ́. Àfàwọn ọkùnrin ṣàkùṣàkù lójú wọn máa wà lára rẹ̀. Aláàyè aláàsọ ní dèrò ẹ̀yìn ni gbogbo ẹ̀yin tẹ́ máa gbọ́ mi, ayé ò ní sọ yín dẹnu èèyàn. Ṣé ẹ bá láàlá yìí pé ibi tóun ti ń tajà tẹ́lẹ̀ bóyá ṣọ́ọ̀bù, òun tún bára òun bẹ̀ pé ibẹ̀ lòun ti ń tajà, iṣẹ́ ọwọ́ àwọn ẹni ibi ni, àwọn tí ò fẹ́ kéèyàn ó jẹ́ èèyàn. Wọ́n máa fi dá ògo arísìkí èèyàn padà sẹ́yìn ni. Ṣàǹgbọ́n mi yé dáadáa báyìí nísìn, tàbí inú ilé téèyàn ti kó kúrò látọjọ́ tó ti pẹ́, téèyàn tún bára òun àtàwọn aráalé àwọn jọ ń ṣe àbóhùn sùn rẹ̀. Ìtumọ̀ yìí ẹ rí pé ọ̀nà tọ́lọ́run gbà fi hàn kálukú, ẹ rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣàǹgbọ́n mi yé báyìí, àbílẹ̀ táwọn ti rẹ́ǹtì rí látọjọ́ tó ti pẹ́, òun sì ń bára òun bẹ̀, aláburúkú ni. Ogun aṣọ ní dèrò ẹ̀yìn. Nínú ìrìn àjò ayé kò ní kàn yín o, kò ní kàn mí náà o. Tí a bá lárò àlá báyìí,
ó ṣàdúà ni ó sì ṣe sàárà ó gbààwẹ̀ tí àláì bá ń wà fún ọ lemọ́lemọ́ fi àláì bú ọmọ bó ṣe bú tó bá jẹ́ obìnrin lọ́lá àláì lọ sa òkúta méje ó sa òkúta akọ ó sa òkúta abo rọ àláì fún òkúta yìí kó wá gbẹ́ ilẹ̀ kó rí mọ́bẹ̀ tó bá ti ń lárò àláì máa rọ àláì sára òkúta yìí kó máa rí mọ́lẹ̀ kódà tí àkìtàn bá jìnnà sí ọ lọ́ọ́ rí mórí àkìtàn àláì ó sì padà lẹ́yìn rẹ̀ ogun asọ́nù dèrò ẹ̀yìn kò ní yẹlé ẹnì kọ̀ọ̀kan wà 08032983298 ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group o ọ̀fẹ́ ni o ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan o má fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi o ìní dán lówó o pè mí dàrẹ́tì ni o àfitọ́ ọba lọ́rọ̀ àṣírí ìkọ̀kọ̀tọ̀ fẹ́ bá mi sọ o lè fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi màá dẹ lóhùn ìyẹn bẹ́ẹ̀ tí mẹ́sẹ̀gì bá ti wá ń tẹ̀ ọ́ lọ́wọ́ mọ́ fọlọ́wọ́n bá bẹ̀ ọ́ ọlọ́run ò ní dérè ayọ̀rẹ́ ire ayọ̀ rẹ kò ní bọ́ ọdẹ mọ́lẹ̀ o yóò fi ire ayọ̀ rẹ lé ọ lọ́wọ́ ni ìwọ náà máa pín a kì í rìn o kò rí ọmọ mi o kò sẹ́ni àtọ́ pé láyé o gbogbo bí tá a bá kù sí ọlọ́run ó tó wá sí mẹ́ ire kàbìtì.